yàrá náà kàtà yẹ́rìyẹ́rì ẹ̀ ń para yín pọ̀ kẹ́ wá bá mi pa fọmọ ọ̀dà fún ọ. èyí ni mo fẹ́ parí ìgbésí ayé mi. o lè kú bẹ́ẹ̀ mélòó larun obìnrin ọmọ pé àwa wọn ń jẹ àwa la ní páìpù lọ́wọ́ àwa là ń pọ́ọ̀pù epo fáwọn. báwo dáadáa n ò ya wèrè ó máa ní nǹkan kan tó bí nǹkan kan wá kó tó di pé wọ́n ń behave bí wọ́n ṣe ń behave yẹn. ẹ máa sọ wájú ẹ. ṣé kí n sọ síta kí ni wèrè tó ń lò ó fẹ́ mi ṣe subscribe ni o. tó bá sọ pé kódà ó fẹ́ lọ mú mi my dear same thing ló wà ń ta. wájú price straight now bye bá gbé mọ́tò mi kú mbẹ́. tí o ní bí mo ṣe ń bọ̀ lọ́ọ̀kan yẹn ẹ̀mí tó ń bá mi ṣiṣẹ́ ẹ̀mí tó ń gbénú mi look at your left torí tiẹ̀ òun ni mo ṣe jẹ́ fájìn láti bàbá tí bí mi sísè àsìkò. ó dà pé lórí burúkú ní iṣẹ́ ìṣiyèrè níṣẹ́ ìmọ̀ wọn sàwáwù yín ni wọ́n lè ṣe ìṣínlẹ̀ látàrò ni. ẹ̀yin ẹ̀sìn wípé ibi fẹ́ jó ní gbàgede eégún yóò máa kíkẹ́ dájúdájú kò sí aṣọ yìí ohun eégún yìí ni. bàbá dé yìí fẹ́ ti àwa páyé kò lè dá lọ tó yìí fẹ́ ti wa kí n mò ń ṣe with conjunction lájọ lọ. báwo lẹ ṣe mọ̀ pé nìkan fẹ́ fún mi lówó ẹ dúró kí ló ṣẹlẹ̀ mi ò mọ̀ yín ẹ̀kan déédéé yà ṣé ń ṣọ́ mi ni. ẹ máa rù ẹ máa gbẹ máa kú. bíbí wo jẹ́ ká máa lọ ẹrú tí ń bá ẹ̀mí I'm scared. aṣọ kan báyìí ló ń wọ̀ kiri bíi tewúrẹ́ bó ṣe fi ń dalé onílérú ló fi ń ba gbogbo nǹkan jẹ́ káàkiri àdúgbò. mo fẹ́ràn yín tí n bá ní kí n wo wájú yín mo lè confuse tí n bá ní wo bọ́dì yín mo lè perplex. kí ló dé ta ni mọ́tò gbà. ẹ tún kò rí ní kọlọ́rìn ẹ forí jóná ni aṣọ tẹ́ ẹ wọ̀ kò yàtọ̀ sí kọlọ́rìn ẹ rí pé tí yín ti ta. ẹ wá ran mú lè ran parí ẹ sọ pé ẹ lè yé mi bíi iṣẹ́ àbábà. ọ̀rẹ́ tíṣọ̀ lásán ni ojú ẹ̀ ló ń pè. ká lọ mú ọ̀bẹ ká yẹ kó pa. ó ní sórí rẹ ṣé torí kó o ti tẹ́rẹ́ ọ̀pá tí ní kalẹ̀ ọkọ̀run. ojú rẹ sọ àbó lórí ibú ni ọ ni sọ ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀. ìgbà tí mo ti rí yín tẹ́ ti wá leaders tán ti wọ̀ láti Old Testament tẹ́ wá gbé wọ New Testament tí mo pa ayé ti ń ṣe yín. wọ́n lé òwẹ́nu ní ẹnu ọkọ ni wọ́n bàtà ṣùgbẹ̀ǹgbẹ̀ bàtà yahoo. so tó báyìí ló lè máa pretend àbí. Ṣadé ó yẹ kó believe me na we been dating for how many years. màá pè wọ́n wá fún ẹ ní ìsìn ó ti ya wèrè. má bínú jọ ṣebí ẹni tó mọ̀ pé òun tọ́ ọ lé yẹn òun ló fẹ́ pè. And I'm giving you just 2 months. Kí ìyàwó mi fi lóyún. Mo sọ fún ẹ pé kò má yẹ ká máa ṣe nínú ilé. wọ́n ti dáná òun àtọ́kọ ẹ̀ ọ̀daràn ọ̀mọ́ràn ni wọ́n. èmi lè gbọ́ ìwọ làbúrò mi náà ó lè ní kí ni mo wá ṣe ń lè ẹ̀ náà. Margaret. Yes, mo pè ẹ́ lórúkọ. Jọmọ mi, adìẹ, àpékẹ́lẹ́ ilé alágbòjẹ̀ ìdí kò ń ṣe mọ́ mi. Ẹni tó bá ṣe nídìílé wa, nídìílé títí wa o, ọkọ tọ́jọ́ ṣe yẹn kó máa ní stroke. Tó bá yá etí àdì, ojú àfọ́. Tó bá ti wá ń lọ, àìsàn yẹn á máa wọlé ní kọ̀ọ̀kan, á máa wọlé díẹ̀díẹ̀ tó fi máa pa wọn. ẹ ló ṣàtò dánù yín o ebi ò mọ̀ pé ìran báyìí ni ìyá mi ti wà. Ṣé o kì í gbára dúró fún bọ̀bọ̀ èmi àbí kò kí ń dà síbẹ̀ because kò yé mi tí báwo ni o ṣe ní lóyún. Calm down please, calm down. Mo fẹ́ rí dókítà, mo ní pé mo fẹ́ rí dókítà, mo fẹ́ rí dókítà. Tó bá yẹ pé hòtẹ́ẹ̀lì láti ṣe mi ò kí n wá sílé yàrá fíìn yóò ní síbẹ̀ fún mi náà. And if at the end of that 2 months tíyàwó mo bá ní oyún, is it that you are ready to. Wo mi dáadáa, mo fún ìyàwó ẹ̀ lóyún, tó bá ti délé lọ bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ kan tó ṣe tóyún tèmi fún un. Yoruba Movies Channel, Tenny. Yoruba Movies Channel, Tenny. Drama, action, tragedy, comedy, all comes together on Yoruba Movies Channel. For the best Yoruba movies this week, subscribe to Yoruba Movies Channel on YouTube. Yoruba Movies Channel, Tenny.
sóko tó fi gbàgbé ṣe bùgbé pé bákòókò ìkórè bá tó ohun tó bá gbìn náà ló máa ká ìtànjẹ kò sí nínú fọ́tò a kò lè gbìn lá kárètè ewédú a kò lè gbìn kòkó kárètè àlùbọ́sà oh remember oh remember oh remember oh say hey oh ṣe sílẹ̀ láàmú ọgbà 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 oh remember. What you do, remember you don't know what tomorrow will be. Every day it's not a holiday. I say every day it's not a holiday. Okay, sir. Don't toast that. Chief. Hola, baby. But Chief, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ni reason tẹ́ fi ní kó pè mí wá? Oh, múnú mi dùn ni. Ìwọ náà wẹ̀nu ọkọ. Ọmọ tó gbé fún mi. Kò borí dúró. Rárá ni kò borí dúró. Torí gbogbo atótónu mi, ìgbìyànjú mi. Jù síbí jù sọ́tún jù sósì ẹ̀yìn tí ẹ̀ ló pọ̀ sí. Mo Chief, ẹ má jẹ́ kí mi bọ́dà máa di yín náà. Lọ́kọ̀ọ̀kan rẹ̀ jìnnà ẹgbẹgbẹ̀rún ẹ̀ máa lọ. Ẹ ṣàmọ̀ àwọn babe tí mo gbé fún yín tẹ́lẹ̀ wọ́n lọ ẹnì pa ×50. Ẹ fi babe sílẹ̀ náà wọ́n máa order another babe fún yín. Wo má fi nù mí mo mọ̀ jẹ́ Fọlá. Má fi nù mí rárá ọmọ yẹn gan-an ọmọ mo nífẹ̀ẹ́ sí. Wo ọ̀dà náà Fọlá tó bá lè deliver ọmọ yẹn finally fún mi báyìí. Mo promise kí n máa ra ilé àti mọ́tò fọmọ náà. Bẹ́ẹ̀ ni ilé àti mọ́tò ìwọ gan alámbẹ̀ 200k máa fún ẹ lódìdí gbà mọ́. Ẹ̀fọ́ ni 200,000. Ṣé wọ́n make up abọ́ peanut? Ẹ sọ́nsẹ̀ lè máa kọ́lé fún ẹni tán. Ẹ máa ra mọ́tò fún. So orí tèmi ò kọ́lé o. Orí mi ò ra mọ́tò o. Mi ì láìkẹ́ o. Ẹ má fi owó bẹ́ẹ̀ má fi lọ mí mọ́. Díẹ̀ tí mo owó jù lọ. Ẹ fi mí lè jàre. Ok, má wọrí. Ìwọ deliver ẹ̀ náà, máa fún ẹ ní 1 million naira. Máa kọ́ ju 500k sí ẹ náà. 500k? Lẹ́yìn iṣẹ́, àgbà 500k tó. Mo fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. Àwọn èdè tẹ́kọ̀ọ́ máa ń lò lẹ́yìn ìjọba mẹ́ta yìí ẹ̀yìn ọmọ ìlú gbà ó fọ́. Bí ẹyin tó kàn jábọ̀ tó fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí ó ṣe ṣàmọ̀. Chief, ṣe fẹ́ gbọ́? On her behalf, I say I do. Ṣé rí kọ́kọ́rọ́ tó ṣí ẹni ìtàn tó tì ọwọ́ èmi Fọláyẹmí ló wà. Ẹ fọkàn ara yín balẹ̀ o, ẹni ìtàn ti di tiyín. 500,000 naira.
ọ̀rọ̀ kọlọ́mátà ọwọ́ ṣe nǹkan tó ń sẹ́kọ̀ọ́ ṣe wà rú ẹ̀. Ẹ má worry. Chief J. Kí ló máa mú? Kí kọ́ ọmọ nìkan. Chief, nǹkan tí mo máa mú, wàláì mo ti yó. Ó fọ́ ó tún yó. Mo ti yó. Ó sì wàhálà. $1 million. Ẹni tí di ti yín. Ẹ má worry o, ẹ má bọ́dọ̀ ara yín mọ́. Ẹni tó ti di ti yín. $1 million. Kò sí nǹkan tó wó lè ṣe. Let me tell you the story of your mother, my beloved wife, ẹni bí ọkàn mi, àyànfẹ́ mi, ìfẹ́ mi, olólùfẹ́ mi àtàtà. Bí mo ṣe jẹ́ ọmọ lọ́wọ́ ẹ̀, lòun náà jẹ́ ọmọ lọ́wọ́ mi, torí pé àwa méjèèjì a ní parents láyé. A ní ìjà láti àárọ̀ dalẹ́ rí. We speak one voice. We make one plan. Torí bá ń fọ́ mi, màmá ẹ̀ lórí ń fọ́. Tọ́rùn bá ń dùn mí, inú ìdààmú dàbò ni Làbákẹ́ máa kóra ẹ̀ sí. We never disagreed on anything until the day you were born. No! Doctor, mi ò sign any paper kankan. Wọ́n ní mi ò sign anything. Mi ò sign kankan. Ṣé máa ní kí wọ́n sign torí kí ni? Irọ́ kí wọ́n sign kẹlẹ̀ lápò ìyàwó mi. Ẹ bá mi fi ìyàwó mi sílẹ̀. Mi ò fi ọmọ kankan mọ́. Ẹ ṣáà fún mi níyàwó mi. That's all. Ẹ wo, mo understand yín. But ẹ máa ní láti ṣọkàn gírí ni. Ẹ ti understand? Èmi mú dá yín lójú pé lágbára Ọlọ́run kò sí nǹkan tó máa ṣe ìyàwó yín. Ọlọ́run máa fún wa ṣe. Ẹ ti understand? Ìyàwó yín ti ní pé ká ṣe. Ìgbà tẹ́yìn insist pé ká má ṣe. Ṣé ni yín dùn pẹ̀lú bó ṣe ń go through pains yẹn ni? Ẹ kàn lè understand ni ẹ understand. Ẹ understand anything. Ẹ understand bí mo ṣe ń feel. Ẹ understand kí n máa rí scan nínú ìyàwó mi. Ẹ understand wípé pains tẹ fẹ́ subject ẹ̀ sí ẹ̀ èmi ló máa ní lára. Ẹ tún wá sọ ẹ ní 50-50 ní chance survival àti ìyá àtọmọ. But èmi ò fẹ́ ẹ má ṣe 50-50. Just find a way to take away that baby and let me have my wife. Ẹgbẹ̀gbẹ́ mi fún ilé ọmọ mi ò fẹ́ ọmọ mi ò fẹ́. I just want my wife. Please, I don't want the baby. That's what I've been saying. I want my wife. It's simple. Nǹkan tí kò yẹ yín nìyẹn. Tí dókítà bá sọ fún yín pé 50-50, ìyẹn ò mí pé bóyá ó certain pé bóyá ìyàwó yìí máa lọ. Ẹ ti understand? Ìyẹn ni kẹ́kọ̀ọ́ gbà. Ẹ decide on time because position ti baby yẹn wà. Tí àbáyé ti carry operation right now, mo yín sọ̀rọ̀ yìí. Nǹkan kan mi lè ṣẹlẹ̀. Doctor, can I see my wife right now? Why not? You are free. She's there.
So, hello guys, that time prepared. Your woman to know I'm a car patient right now. Ṣé ó bínú sí mi ṣá? Ṣé mo ìgbà tí dókítà kọ́kọ́ sọ pé ṣe làwọn máa ṣe CS fún ẹ? Mi ò mọ̀ ṣe kọ́ rí lára mi, mi ò mọ̀ ṣe kọ́ yàrí. Because mi ò fẹ́ rí scan ikùn ẹ̀, then mo fẹ́ go through pains to máa pọ̀ tó yẹn. But we thank God. Agídí ni mo fi gbà. I'm sorry. Ó mọ̀ pé ó agree just for the sake of love. Ó ṣe é dà. Má bínú sí. Bínú sí ẹ̀kẹ́. Èmi gan ló yẹ kí n sọ pé kó má bínú. Ìwọ ló ṣe nǹkan fún mi. Process yẹn kọ́ ló fún mi ọmọ tó rẹwà yẹn ni. You gave me a beautiful angel. Oh, bí tí ẹ̀gbọ́n lọmọ yẹn ṣe rí. Okay. So thank you so much. Thank you. I appreciate you. Darling. Yes, Lord. Ṣé o mọ̀ pé ẹni ìtàn ni bíbí wa mo máa jẹ? Ẹni ìtàn. That's deep. Oh my God, tí màá ṣe. Ṣọ̀pẹ̀ normally Americans fún àwọn pastor lórúkọ, but màá fún ẹ ní opportunity láti jẹ́ pé ìwọ ló máa sọ jáde lẹ́nu ẹ̀. Màá fi lè hàn pé ìwọ gangan ló sọ. Yeah, it's nice. Ẹni ìtàn. Ìfẹ́ mi, jọ̀ọ́ torí ọ̀la, àmì ìtọ́jú ọmọ ẹ̀ dáadáa. Ìwọ gan ló yẹ kí n sọ pé kó bá mi tọ́jú ẹ̀ dáadáa. Èmi tèmi ti máa lọ bí iṣẹ́ lọ gbogbo ìwọ àtẹlẹ máa jọ wà nílé jù, but jẹ́ ká sọ báyìí, a jọ máa tọ́jú ẹ̀ dáadáa. What is that? No, what's it? Doctor! Dúró. Nurse! Dúró. Daddy, dúró. Doctor! Dúró, jẹ́ kí doctor, má ṣe bẹ́ẹ̀ inú yẹn, nínú pàṣẹ kóòtù, doctor! Dúró, okay, jẹ́ kí n kúrẹ́. Nurse! Dúró, ní sùúrù, jẹ́ kí n kúrẹ́, doctor. Dúró. Láti ọjọ́ náà ni mo ti transfer ìfẹ́ tí mo ní sí màmá ẹ̀, tí mo transfer ẹ̀ sí ara ẹ̀. Ẹnìtàn, gbogbo ayé sọ fún mi wípé kí n fẹ́ ìyàwó mi. Mo ní no, mi ò ṣe bẹ́ẹ̀, torí pé ìlérí tí mo ṣe fún màmá ẹ̀ ò ní pé mo máa tọ́jú ẹ̀. Ẹnìtàn, gbogbo nǹkan tí mo rò yí pé bàbá ń ṣe fún ọmọ ni mo ń ṣe fún ẹ. Mo kó wọ̀nba ọ̀rọ̀ yìí jọ torí tiẹ̀ ni. Kódà mo ń ṣe ju bí ó ṣe yẹ kí n ṣe fún ẹ lọ. Because you are my only daughter, my only child. Ẹnìtàn, kò sí nǹkan kan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ. Gbogbo ìgbà ni mo jẹ máa sọ fún ẹ pé anything tó bá fẹ́ béèrè, mo máa provide ẹ fún ẹ. Kò síbi tí nǹkan náà lè wà tí mi ò ti ní wá fún ẹ. I love you so much. Like a father will love a daughter, a beloved daughter. Kí ló fi sún padà fún mi? Ìbànújẹ́ ló fi fún mi ní return. Ẹnìtàn,
What have I done wrong? Tell me that thing that I did to deserve all this from you as a daughter. Ẹnìtàn, ìdùnnú ni mò ń fún ẹ, ìbànújẹ́ ló ń fún mi. Ohun wa bá gbé sílẹ̀ lẹ́rán ń gbé. Ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣùgbọ́n kọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi. I'm sorry. Ohun wa bá gbé sílẹ̀ lẹ́rán ń gbé. I'm sorry. Ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣùgbọ́n yá lò ó. Kọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Let me see you later. Ọláyẹmí. Mami kí ló ṣẹlẹ̀? Jókòó náà. Mami mi jókòó ẹ̀sùn nǹkan tẹ máa sọ ọ́n kí wọ́n bọ́ sílẹ̀. Ọ̀rọ̀ lórí owó yìí náà ni. Lórí 500,000 naira alert tó wọnú fóònù ẹ̀. Mo dẹ̀ ń béèrè ní bàbá o. Mo ti wá ń bi ẹ́ ní kọ̀rọ̀ sí kó o lè jágere fún mi kó o sọ fún mi sí káṣírí má bàa tú sí gbangba. Báwo lowó yẹn ṣe jẹ́? Ìwọ àtàwọn wo lẹ́jọ́ dòwò pọ̀ tó o fi jèrè 500,000 naira? Àbí kí ni ìwọ fún rẹ̀ rà kí ló ta tó o fi rí 500,000 naira tó fi wọnú àkáǹtì ẹ̀? Ta ló sẹ́ǹdì owó? Báwo lowó yẹn ṣe jẹ́? Ó ń dùn mí bí mo ṣe ń sọ yẹn o. Ìyá Fọláyẹmí, ẹ̀ẹ́dẹ̀ fọkàn ara yín balẹ̀. Ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kó kí ń garun. Ẹ má wọrí, mo máa já yín tán, mo máa já yín sìn. Ẹ ṣáà allow mi kẹ́kẹ́ kí n jáde. Tí n bá dé, máa explain everything fún yín. Ṣé ti gbọ́? Fọláyẹmí, 500,000 tá à ń sọ yìí. Owó púpọ̀ ni, owó yẹn pọ̀ gan. Ó pọ̀ jẹ́wọ́. Mọ̀ọ́sí, owó yẹn pọ̀ bọ̀ ṣé ẹ trust mi ni? Ṣé ẹ believe pé mi lè máa ṣe rubbish káàkiri ni? Ẹ wo ẹjẹ́ ń dé máa explain fún yín. Ṣé ti gbọ́? Ó dà má pẹ́. Love you, mom. Love you too. Má pẹ́ o. 500,000 naira. Kékeré owó kan. Ó dẹ̀ mọ́jú kọ́kọ́ láti mẹ́kọ̀ọ́ fún tiẹ̀. Ọ̀fọ̀ ni. Jọ bá ṣe manage ṣó like it. Mi manage mọ́ yọ ń ṣomi ọbẹ̀ o mi manage mọ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ manage round out manage wọṣọ manage look good please I need to join them. Nǹkan tó fẹ́ ṣe mi ò support ẹ o. Má support ẹ o ṣe. What if tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí mi? Nǹkan burúkú ní ṣẹlẹ̀ sí mi lórúkọ Jésù. Jọ owó tí mo ní òun mo ń yá ẹ. Má yá mi lówó you can't be there you join them tó bá fẹ́ join kò fi mí sílẹ̀. You can't be there. Yeah you join them. Yeah that's the game. Àmì ò ṣe. Owó tí mo ní mo ń yá ẹ. Lórí nǹkan tí mo bẹ ẹ sọ tẹ́lẹ̀ yẹn náà ni Mo ti sọ fún ẹ. Mo máa ní láti bẹ̀rẹ̀ bá Fọlá sọ̀rọ̀. And one thing ni pé sórí ilé wa tó ń rí kò sọ́gà ń bẹ̀ o nobody wey be anybody boss à ń dáwó gbé inú ilé yìí ni. Wàá wá ṣẹ́kùn ṣe ọwọ́ ẹ̀. Ìṣòro náà ló máa ràn mí lọ́wọ́ àbí. Búkì! Ìyá yín ńkọ́? Ìyá ìwọ ló gbé wá síbí. Ìyá yín Fọlá. You're very funny. Ó yẹ kó mọ̀ pé Fọlá máa wà pẹ̀lú daddy's pet now. Sori kó business ń bọ̀ sori pé kájọ máa lọ ń sìn tí má ti ń bọ̀ àjọ lórí. Yes, ó ṣe. Daddy's pet ni mí, mo dẹ̀ gbà. Àmọ́ ìpàkọ́ kò gbọ́ ṣùtì. Ìkọ́ tó bá dẹ̀ wù anybody ló lè fi ẹnu ẹ̀ sọ. As far as I am concerned, èmi ẹni ìtàn mi ò lè fẹ́ chief. Ṣé o la etí ẹ̀ o gbọ́? Ẹni ìtàn, akéde inú ni. Anyway ọ̀rẹ́ mi, má jẹ́ ká máa gbọ́rọ̀ ìbéèyàn tó gbàgbọ́ tẹ́. Ṣorí chief tá à ń sọ̀rọ̀ yìí, golden opportunity ló máa jẹ́ fún mi. Ṣorí nǹkan tó máa rí lára chief yìí, in fact, nǹkan gidi ni o. Vanity upon vanity. Gbogbo òfò náà ni. Mo ní pé mi ò ṣe mọ́. Mo ní gbogbo àwọn èèyàn òṣì yẹn, mi ò ní interest. Just count me out. Ṣé ìwọ kì í gbọ́rọ̀ ni? Okay, mi ti gbọ́. Ẹ lọ, accepted. Ẹ máa wá sí club lọ́la. Rárá o. Báwo ló ṣe máa ń ṣe báyìí? Mo ní pé mi ò wá, mo ní mi ò ní interest. Ṣé ìwọ kì í gbọ́rọ̀ ni? Kí ló ti ń jẹ́ kí n máa repeat ara mi? Mo ní pé gbogbo nǹkan báyìí sórí ká máa rìn ní oṣù ká máa club ká máa. I'm not interested. Mi ò ní interest inú ẹ̀ mọ́. Ìgbà kan là ń ṣe gbogbo yẹn bọ́ sí no. Ẹni ìtàn, bó kí ni problem ẹ̀? Kí là ń rí kí ló ń sọ? Mi
mi bẹ sọ̀rọ̀ club náà àbí kinní kan nǹkan tí mi bẹ sọ ni pé a máa ṣe send forth fún Sùnbọ̀ ṣó ti bẹ̀rẹ̀ pé Sùnbọ̀ lọ sí Amẹ́ríkà lọ́la ni wọ́n dẹ̀ ti fún ní visa and ẹni tá à ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀ tímọ́tímọ́ ni o so why tó ṣe ní wá. ok ọmọ nǹkan mo máa wá àmọ́ tí mo bá wà mi ò ní pẹ́ ṣé yé because èyí tí mo wá yìí gan Popsi ò gbọ́dọ̀ mọ̀ torí pé wọ́n mọ̀ pé àwọn ọ̀nà holiday mo yọ wá ni ṣé you understand so má kàn wá briefly má tètè kúrò mẹ́. ó máa wá inú mi máa dùn kan ọ̀rẹ́ mi ó máa wá kò sí problem that's my friend ọ̀fà kí ló ń kà. ó mọ̀ kankan àti ẹ̀ka kankan tèmi máa jẹ́. wọ́n ọ̀rẹ́ mi ṣé kí n yọjú sáàyè wọn. ó dà kò sí wàhálà. wọ́n bá gbé sílẹ̀ lẹ́rọ̀ ń gbé ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣúyà lówó kọ́mọ rẹ kó lè fún wọn ní ìsinmi òun ọba gbé sílẹ̀ lẹ́rọ̀ ń gbé ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣúyà lówó kọ́mọ rẹ kó lè fún wọn ní ìsinmi. Ìrẹ́jẹ ò sí nínú fọ́tò bó bá ṣe dúró ló máa bára rẹ̀ kọ́mọ rẹ̀ kó lè fún ọ ní ìsinmi. ẹni ìtàn ò dẹ̀ gbé fóònù ẹ̀. ẹja kó lùwà kú sùúrù wo Ọlọ́run kò dàbí ènìyàn Ọlọ́run ìbàjẹ́ ènìyàn. ẹni ìtàn fóònù yẹn ti ń ríǹgì láti bí ọdún kan lẹ́yìn kí ló ṣe é ó dẹ̀ gbé. Daddy, I know ọkàn mi kí n pick ẹ. Why? Nothing. My dear. Yes, Daddy. Are you sure you're fine? Daddy, I'm fine. Ẹ wò máa fi fóònù yẹn kan sí silence. Òun ọba gbé sílẹ̀ lẹ́rọ̀ ń gbé. Ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣùgbọ́n yá lówó. Kọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Ìrẹ́jẹ ò sí nínú fọ́tò. Bó bá ṣe dúró ló máa bára rẹ. Kọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Báwo ni? Ṣé ẹ ti bínú sí mi báyìí? Èwo nọ́mbà náà mo ti ń try láti ẹ̀kan kó bí ìkọ́ ọ̀lẹ̀. Báwo ni ọmọ ẹ ṣe ń ṣe yan bí ọkà báyìí? O sọ fún mo ṣe nífẹ̀ẹ́ tó ni. Chief, ibi tẹ́ ẹ̀ ràn mí dé, wàláhì mo jẹ jù bẹ́ẹ̀ yẹn lọ. Bẹ́ẹ̀ fi ọkàn ara yín balẹ̀ o, because ó dá èmi lójú pé àgọ́ yín ló máa dé adìyẹ nìtàn gbẹ̀yìn. Ṣé ó yẹ yín bẹ́ẹ̀ yẹn? Lóòótọ́. Ẹ trust me now. Ó possible kó ṣì débi báyìí lálẹ́ yìí. But I'm very sure pé dáàdì èmi ò sì jẹ́ kó ráyè wá because daddy's pet ni. Suara. Ẹ má wòrè, ẹ fọkàn yín balẹ̀. Ẹ̀yin lẹ́yìn ẹni ìtàn náà. Ṣé ti gbọ́? Ẹ yẹ kí n attend sí àwọn girls bẹ́ẹ̀. Okay. Ṣé ti gbọ́? Chief. Ẹ pẹ̀lẹ́, ìgbàdùn. Wo má máa fi bàtà ṣe mí léṣe. Wo mi ò sí mood Mercy mi ò sí ní mood gbélé tó ṣe. Ó ga ọ́, sọ àwa wà mọ̀ ṣe mọ́ ń sìn. Ẹ jẹ́ kí n ṣeré fún yín. Kí ni? Eré wo ló fẹ́ wà lára ẹ tó ti yàtọ̀ sí eré tó ń ṣe tẹ́lẹ̀? Eré ti tọ́ lára ẹ. Lóòótọ́ ilé tí ráwọn eré tó wà lára mi, àmọ́ mo ti kéré tuntun dé. Eré wà lára mi, Chief. All right. Ṣé wọ́n ti ṣeré ìmàlè fún eré? Màlè. So ẹ̀gbọ́n pa eré ìmàlè. Okay. Eré South Africa ńkọ́.
Sherry pet tí èrè eré. All right. Ṣé wọ́n ti ṣe scissors fún yín rí? Lórí bed. Yeah, scissors lórí bed. Láì ṣe tailor. All right. Ṣé wọ́n ti ṣe 360 fún yín rí? 360. Kí ni? Ṣé wọ́n ti ṣe touch the sky fún yín? Wo arábìnrin mi ò sí ní múlù péré kò sí yẹ kò má wọrí mọ ọkọ tó ń fẹ́. wọ́n fẹ́ lè ṣe fàájì gbádùn ara rẹ̀. Chief! Nǹkan tí mo ṣe máa ń gbádùn yín nìyẹn, you are always loaded. Thank you. Since tẹ́ fẹ́ kí mi ṣeré fún yín, jẹ́ kí n gbọ́ ọmọ fún yín, àwọn ọmọ tó fine tó pretty. Kò ṣe bí èrè tó wà lórí eré ló ní mo tẹ̀ tí fún ẹ lérè báyìí wọ́n wọ́n rí ara ẹ̀. All right. Thank you. A máa lọ ṣubú. Merci. Yes, Daddy. Ẹni ìtàn, ṣé o gbàgbé gbogbo ìlérí tó ṣe fún mi pátápátá? O ò dẹ̀ gbàgbé gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ? Yes, Daddy. Ẹni ìtàn, always remember the daughter of whom you are. Ọlọ́run máa wà pẹ̀lú ẹ. Anissa, take care of yourself, Daddy. Love you. Love you too, darling. Bye. Hey, babe, wọ́n máa gbà ní party yẹn, dem go take as in wọ́n máa gbà. Sórí party yẹn, ó máa massive because I no go gree. You trust Mercy now. Mercy no dey door. I no go gree. Hey, sórí gbogbo nǹkan tí mo fẹ́ declare gbogbo ẹ ti wà ńlẹ̀. Máa wá lọ ṣe one bad hair. Mo trust ẹ. In fact, èmi gan máa gbé wọlé big time ni. Party ìyá jọ ń lọ ni. Mi ò gbọ́dọ̀ carry over because àwọn guys na falling. Loaded guys. Báwo ni ṣé wà? Àwa wà okay. Ṣé mo pò fuck up gan? Kí mo tún ṣe o? We really fuck up big time. Why tó wá sí Senford Sunbo? How they miss gan ni. Wo ejo. Oda mi ò ráyè. Mi ò ṣe wá. Ṣé ti gbọ́? No miss. Oh, ráyè ló ṣe miss àwọn adúrú opportunity báyìí. How big guys falling? Thunder dollars everywhere. Wọ́n tell me Tom kọ́ kó má jẹ́ pé mo máa padà dé AC finally. Kí ló kò ń ṣe bí ẹ tí ò gbóge mi ti understand ẹ. Ṣé o rántí bí a ṣe blend ẹni ìtàn ni? O rántí pé kò tiẹ̀ ṣe makeup kò wọ earring agídí ló máa fi ń ṣe irun tẹ́lẹ̀. That's true. Irú nǹkan tó máa padà ṣẹlẹ̀ ní ẹ because it's not a waste. Kò ń ṣọ̀nù ẹ̀. Hey girls, ṣé wàá okay? Àwọn okay. It's like when you go for ẹni tó ń sìn. Ó ti dé. Níbo ló wà? Ó wà nínú rẹ̀. Irú ìbéèrè wo lè lé òun gbọ́ voice ẹni tó ń sìn ṣó ti wà rán. Anytime. That is the wrong. Alright. Kò ń disappoint ara ẹ̀ láì kì í ṣe ni. Kí ló dé? Èwo ni ti disappointment inú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn?
after all mo ṣáà sọ fún ẹ tẹ́lẹ̀ ṣé mi ò sọ fún ẹ ni mo ní pé mi ò ní interest nínú club tó invite mi sí I told you sórí ká máa rìnrìn kiri ìrìn òru bí ọmọ tí wọn ò tọ́ lé eré yẹn mo ti sọ fẹ́ kí mo ti jáwọ́ ní gbogbo wà pálapàla yẹn I'm no longer interested in things like that so please just count me out ẹbí ló ni mo fẹ́ sọ fún ẹ o wá lè wà disappointed for what. ta ló ń bẹ sọ̀rọ̀ pàtì reason tí mo fi ń pe nọ́mbà ẹ̀ ṣe bí nítorí Túndé tó dé láti Amẹ́ríkà ló jẹ́ kí n máa pe fóònù ẹ̀ tó bẹ refuse tó pick call mi. Túndé wo. Túndé wo ẹni tó ṣó fẹ́ sọ fún mi pé òun rántí Túndé mọ́ ni òun rántí Túndé tí mò ń fẹ́ nígbà tí mo wà ń yẹ wọn tó máa ń gbé wa jáde every Fridays. Túndé. Túndé ti wà round o. Irọ́ ni. Wàláì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bèrè pé ẹni tó ń kọ́ ọ ìgbà kan wà ẹni tó ń wà pé kó máa wọ̀rẹ́. Kí ló tẹ̀ èdè tó ń bèrè ẹni tí wọ́n náà tí òun bá ṣe torí ẹni tán ṣé òun máa fẹ́ mi gbà yẹn ni tó èmi pẹ̀lú ẹ̀ àti ń sọ̀rọ̀ for the past 2 months pé òun bọ̀ ní Nàìjíríà but mi ò believe ẹ ohun tó gbà tí mo fojú mi méjèèjì rí báyìí. Oh my God so Túndé kàn dédé dé just like that ó dẹ̀ wá rí ẹ. ẹni tán Túndé ò bèrè mi nìkan o Túndé ní pẹ́pẹ́sẹ́ o òun máa fẹ́ mi o òun máa ṣèyàwó pẹ̀lú mi o òun máa mú mi lọ sí Amẹ́ríkà mà ní ẹ̀ẹ́dẹ̀ gbé yọ̀ọ̀lẹ̀ ìwọ ni gbogbo ilé má fi yẹn kó mi lómi ọbẹ̀ jẹ́ jàre ṣó wá tẹ̀ mọ́ nǹkan tó fọ́ níbẹ̀ ẹni tán Túndé ti kọ́lé ó ti ra mọ́tò ní orúkọ mi ṣó o understand mi believe o ohun tí gba tí mi débẹ̀ báyìí tí mo fojú ara mi tó bá dé ilé yẹn ọmọ òun máa fọ́ yẹ. ọ̀rẹ́ mi. ọ̀tẹ̀ mi tán èyí ṣì ń ro ni o torí mi lè wá wọn ń jà. kí ló ń bò nǹkan tó máa ń sọ mi lọ́rọ̀ ẹ̀ lélẹ̀ wá ti sọ̀rọ̀ gidi síwájú wa wọ́n mú kọ́ bí tí báyìí wá fi bàjẹ́ kí ló ń ro ṣé nínú ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí sí ẹni tí wọ́n àbẹ̀ tó yẹ kó máa ronú sí ni. Oye ó kúkú mọ̀ pọ̀ rẹ̀ mi ò dẹ̀ lè tàn ẹ́ ọ̀rẹ́ mi ojú òun ló fẹ́ jáwọ́ nu gbogbo nonsense tá a ṣe kiri ìwọ náà wò mí náà mo sọ fẹ́ pé mo fẹ́ stop gbogbo àwọn ìrìn òṣì ká máa gbárí stop kiri yẹn mo dẹ̀ stop and I'm still living my life fine so kí ló ń bá ká okay sọ fún mi ìgbà mélòó ló kù tá a fi parí school sí tá bá parí kí ló tún kọ àzọ ọmọbìnrin kò ń ṣe pé kò mọ́kọ lọlé ni kò jẹ́ kí ni àwọn òbí ẹ̀ dùn ó wá lọ ronú èèyàn tó lọ látọ̀dún yìí tó dé táìdé tó tún wọ ìkiri ó ra lé ra mọ́tò ó wá lò ọ̀rẹ́ mi kò sí nǹkan tó fẹ́ rò bí lẹ́nu kó pè é sìn àbí kí n bẹ́ẹ̀ pè kó sọ yes I do ìṣèmú kan bẹ́ẹ̀ ni kí ló tún kù inú mi ti ẹ̀ dùn olúwo ṣe o kí ló ṣẹlẹ̀ kí ló dé. ọ̀rẹ́ mi mo ti gbọ́ nǹkan tó sọ mo lè ti accept ṣe understand bẹ́ẹ̀ mi lè ti sọ fún mi kankan tí òun bá ṣe pé bèmi pẹ̀lú ẹ̀ ṣe ṣùgbọ́n bèmi pẹ̀lú ẹ̀ náà nìkan la close ń bí báyìí kan tó jẹ́ kí n sọ fún ẹ̀ yẹn bóyá tó bá dé ní ọ̀la tí a bá mú date wedding mo máa wá sọ fún un torí mi lè jẹ́ kó wá gbọ́kọ́ lọ́wọ́ mi. kó tí èsì ni tó lè gbà. àti dé ní ọ̀la èmi pẹ̀lú ẹ̀ báyìí àjọ máa délé yẹn. ọ̀rẹ́ mi orí mi ọ̀rẹ́ mi congratulations I'm so happy for you. lágbára olè máa ti para yín kan ẹni bọ̀dù lè lè fà mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ọjọ́ ṣọṣọ́ mọ̀ pé èmi bẹ́ẹ̀ sílẹ̀ dùn mí. àṣù ọ̀tẹ́lẹ̀ nǹkan wọ́n ló máa ṣe. ìgbà táwọn kò tiẹ̀ crazy wọn ní fẹ́ tẹ̀ náà. ọ̀rẹ́ mi bí mi fà á ìṣẹ́nu wa ní ọ̀rẹ́. àbí congrats. sókè accept fún báyìí. ṣé kí ni ẹ pé kí ni tètè bẹ́ẹ̀ sọ fún mi. yes I do kó lè tètè mọ̀. ó ṣe é dé I'm so happy for you. ó ṣe gan ni. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ báwo. ìjẹ̀ṣà tí mo ṣe lè jẹ́ ní tèmi mo ṣe wà pẹ̀lú gbogbo ìjẹkújẹ ká tí ń jẹ bọ̀dá tó mi. òfò ni tí o tó bá tẹ̀mí jẹ anything bíi noodles wa ni noodles mo ń sè fún ìjọ. o dẹ̀ wá sọ bí ẹni pé oúnjẹ gidi kan ló ń sè noodles. wá ọ̀rẹ́ èyí tá à ń sọ dùn jọ nítorí ọlọ́run ṣé òǹkù Túndé ṣì ń bọ̀ níbi báyìí lálẹ́ yìí torí tí bá wo aago báyìí sìn aago 8 ló lọ lù yìí ṣé wọ́n ṣì ń bọ̀. of course òǹkù Túndé ṣì ń bọ̀ ọ̀dọ̀ àwọn parents ẹ̀ tó lọ yẹn ló jẹ́ kó pé time tí mo wà ní kitchen lẹ́kọ̀ọ́ ó ti pè mí pé in the next 30 minutes ó máa dé bí báyìí. ṣé o mọ nǹkan tó fọ́ ní ṣá Túndé ṣà ń pariwo orúkọ ẹ̀ ẹni mo fẹ́ rí ẹni mo fẹ́ rí ẹni I was like ṣé o gbé nǹkan fọ́kọ mi jẹ ni. torí ọlọ́run ṣé wàá ń jẹ́ lọ́sàn
láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà ta ló close mọ́ wọn jù. iyọ̀. èmi yìí náà ni nà àbí o dẹ̀ ti gbàgbé ni ọjọ́ kìíní àná tí wọ́n ká ẹ ní pẹ̀lú contractor délé ta ló fi ojú ẹ̀ sọ àbí mi kọ́ mo bẹ̀ bẹ̀bẹ̀. ẹnì wọn ò kí ń gbàgbé ọ̀rọ̀ ṣá. mo gbàgbé tí. láti ọjọ́ yẹn. ó lójú kan tó yóò kí n gbàgbé tẹ́pẹ́ èèyàn gbọ́dọ̀ kí n bẹ̀ torí ọjọ́ tó bá fẹ́ fọ́nbù. kí wọn má lè ṣe secret yín lọ́wọ́ ni. bó ṣe wà ní. ẹjọ́ bẹ lọ́rùn ẹjọ́ bẹ lọ́rùn òjijì ẹni kò ṣe é sá fún òjijì ẹni kò ṣe é sá fún ìrẹ́jẹ kò sí nínú fọ́tò. mo ti ń bọ̀. àgbélébù ẹni ṣe sá fún o ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ rẹ̀ níbodè jọ̀wọ́ irọ́ kankan kò máa sí níbẹ̀ ẹjẹ́ bẹ́ẹ̀ lọ́rùn o ẹjẹ́ bẹ́ẹ̀ lọ́rùn o bọ́jà rere ló bá ṣe dákun máa ṣe lọ bọ́jà ibi ló bá ṣe ọ̀rẹ́ máa ṣe lọ àti rẹ̀. Kò ṣe é sá fún òjijì ẹni kò ṣe é sá fún. Ẹnìtàn inú mi dùn yìí pé ó padà fún mi ní nǹkan tí mo fẹ́ mi kì í ṣe abáramọ̀rẹ́ jẹ́ o ìdí nìyẹn tí mo ṣe fún ẹ ní ilé àti mọ́tò tí ó wà nínú ọgbà yẹn ìwé mọ́tò àti ìwé ilé wà nínú mọ́tò nítorí oore ajẹ́njẹ́tàn ló ṣe fún mi. Thank you so much. Chief
Ohun abágbé sílẹ̀ lẹ́rán ń gbé. Fọlá! Fọlá! Ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣúná lówó. Fọlá! Ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Ohun abágbé sílẹ̀ lẹ́rán ń gbé. Ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣúná. Any baby. Ẹjọ́. Kí ló dé? Olórí burúkú Fọlá yẹn. Ní sùúrù ṣé bẹ́ẹ̀ jáde lánàá ni kí ló tójú ẹ̀ wá lè. Ọmọ tó pé nílé ayé kò ní ṣàǹfààní. Ibo ló wà? Ó dàbí pé láàárọ̀ kùtùkùtù kí ló ṣẹlẹ̀? Ẹgbẹ́ kó ṣì lọ. Kí ló rọ̀ lọ ẹni? Ó ń jọ jáde lánàá ni. Ibo ló wà? Fọlá ṣó wà nílé? Kò sí ilé. Ibo ló ní olórí burúkú olóṣì? Ọmọ àdàràdàrà ibo ló wà? Kí ló fẹ́ pè kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ má dẹ̀ sí o, má dẹ̀ sí. Ṣé mo kàn tó ṣe fún mi ni? Ṣé mo kàn tó ṣe fún mi ni? Má dẹ̀ sí, má dẹ̀ sí. Ẹni! Kí ló ṣe é? Ẹni tọ̀! Kí ló ṣe é ni? Ìjáwọlé. Ó ṣe máa ń ṣe kí ló ṣe é? Ìyáṣẹ́ o, ó wọlé sí ló lóun béèrè fún láwọn. Kí tó kò tún lórí ẹ̀fílẹ̀ ló fún ọmọ náà. Ẹni! Yẹ ẹjọ́ kí ló ṣe fún ló ti ń bọ̀ bọ́ ló lọ? Kí ló ṣe fún? Ẹni mo ṣe fún ká máa ń bẹ̀rẹ̀ kó tí mo ṣe é pé ká wù. Gọ̀gọ́ tó jáde ni. Ohun abágbé sílẹ̀ lẹ́rán ń gbé. Ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣún yá lówó. Kọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Ohun abágbé sílẹ̀ lẹ́rán ń gbé. Okay, ẹ ṣé. Ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣùn yá lówó. Kọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Ìrẹ́jẹ ò sí nínú fọ́tò. Bó bá ṣe dúró ló máa bára rẹ. Kọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Ẹ jẹ́ k'Olúwa kú sùúrù o. Ọlọ́run kò dàbí ènìyàn. Ọlọ́run ìbàjẹ́ ènìyàn. Ènìyàn ìbá pé ká máa rìn. Ènìyàn ìbá pé ká sanwó afẹ́fẹ́ tá a fi ń mí. Fọlá, kí ló ń wá? Kí ni mi ní wá? Sórí obìnrin tó bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀, wọn kì í ṣí fóònù ọkùnrin. Fóònù ọkọ mi. And moreover, ẹni èmi nìkan lè ń fẹ́ náà. So kí ló fa gbogbo yẹn? Ṣó ní nǹkan tẹ́ ń hide lórí fóònù yẹn ni? Wo kì í ṣọ̀rọ̀ à ń cheat on each other ní issue, but the issue is kí inú ẹ lè dùn tó o bá rí ìrìkú inú ẹ ò ní bàjẹ́ ṣe wá rọ̀rọ̀ fóònù yẹn kékeré tí ẹ. Tí mo ṣe wọ bedroom yẹn tí mo jáde agbára ti wá dé nísìnyí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣọwọ́ kan sí. Aṣágbára yín gbé ṣá. Ẹ̀mí mi gbé ẹ̀mí mi ò gbé ó dìgbà yín. Okay o. Bí mo ṣe ń bọ̀. Okay, stop, Jerry, stop, no! Okay, wait. To bá wọn pa agbára ìgbì jẹ́ kí n wá sókè. Irun ọkùnrin ló máa ń wà lókè, jẹ́ kí mi kọ́kọ́ wà lókè. Oh, stop now! Wá fún mi rí, jẹ́ kí n lọ pay call mi now. Tábà ṣe tó wà gbé kọ́. Jẹ́ kí n lọ pay call mi now. Mi ò tó ń pè mí. Okay, I promise you. After the call, I will switch off my phone. Are you sure? Seriously, I promise. No, sorry, no. Ara ti wà lé.
ọ̀rẹ́ mi kan. Ṣé wàá rí sí ọ̀rẹ́ mi ni? Hello there. Hello Fọláyẹmí. Ara mi ò yá o, ńṣe ló ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu. Kí ló ṣe? Ẹ̀jẹ̀ bíi ti báwo? Alórúkọ ló ń pè látàárọ̀. Níbo gan-an lẹjọ́ lọ́nà tó wá fi di pọ́ńpọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. Ok, hospital ń bolẹ̀ wà báyìí. Wọ́n ṣàmàbọ̀, má pẹ́ o, má pẹ́ o. Alright, mò ń bọ̀. Mo lọ́wọ́n bá, kí wàá ní gbélé báyìí? Mo rí ọ̀rẹ́ wà lọ hospital yìí ò wá dífà, ẹ máa bọ̀ kó yá kọ́ńtínú rẹ wá dá. Ẹgbẹ́ kó sì kúrò jàre àbọ̀ tó lè gbé ẹgbẹ́rẹ́ fùfọ̀ ẹ wá máa ṣe. Wọ́n ta fáìlì yẹn fùfọ̀ wà láyé ọ̀tọ̀ o. Ẹ ṣe bí kẹ́ni tó dẹ̀ ń pẹ̀jẹ̀ máa pẹ̀jẹ̀ níbi tó ń ti ń pẹ̀jẹ̀ kémi dẹ̀ pọ̀ kínní sí ẹ lára ná. Fọlá má ṣe bẹ́ẹ̀ o, má ṣe bẹ́ẹ̀ o, má bọ̀ o. Doctor, as a matter of fact, ẹni ìtàn ò ṣàìsàn rí látìgbà tá a ti bí. In fact, nígbà tó lọ ń gbé pẹ̀lú àwọn ẹbí màmá ẹ̀ kò sí rẹ́kọ̀dù pé orí fọ́ láti àárọ̀ dalẹ́ rí. Please, nǹkan kan máa gbọ́dọ̀ ṣe ọmọ mi. Sherry, reason tí mo fi béèrè lọ́wọ́ yín pé ṣé kò ń ṣe báyìí kan ṣe ń ṣe láti kékeré nìyẹn. Because situation tó wà yìí ó strange gan, and I had to carry out a lot of tests tó jẹ́ pé pàbó ni gbogbo ẹ̀ ń já sí. Doctor, kí lẹ̀ ń try láti sọ? Doctor, Enitan is my only child. She's my life. Calm down, sir. Doctor, àwa náà dákẹ́ lórí ẹ̀. Ṣé ti gbọ́? Mo fẹ́ pàkíyèsí yín sí kinní kan. Ìgbà tí wọ́n gbé wọnú bí yìí, ó ń dá orúkọ kan Fọlá. Mo fẹ́ jẹ́ kí ẹ ṣèwádìí nípa orúkọ yẹn torí pé ó dá mi lójú yé pé orúkọ yẹn nìkan ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí. Ẹ jẹ́ kó Olúwa kú sùúrù o. Ọlọ́run kò dàbí ènìyàn. Mom, we just started doing school. Some of the film projects we are going grow. Kí ló dé tó pè mí kitchen mo wà wọ́n náà mo bá ṣe oúnjẹ ẹlẹ́ pé tó bá máa fi dé finally tó dà má lè bẹ ṣe oúnjẹ ẹlẹ́ tó máa jẹ́ nígbà tó ti pè ń bọ̀ nílé. Mọ́mí, mo ti believe pé mo máa pè lórí fóònù. Ṣé ti wọ́n ẹ jẹ́ kí n máa lọ cab tó gbé mi wá ó wà ń ta. Ìwọ wo dàdúró tẹ̀ ń bẹ́ẹ̀ bù sí kúlà kó máa gbé lọ. Mọ́mí ìyẹn máa ṣe wàhálà lásán. Ẹ jẹ́ kí n máa lọ dàbọ̀. Ó mà ga lára ọmọdé ìkẹ́ gbogbo tí ẹ̀ kọjú ni gbogbo nǹkan ẹ̀ máa ń bọ́ sí torí tí ẹ mo dẹ̀ ṣe jẹja tútù báyìí. Àṣẹ lálá tó ròkè tẹ̀ ń bọ̀ nílẹ̀ dandan. Àṣẹ lébùté òkè tó lè lẹ̀ bó pẹ́ bóyá tẹ̀ náà lè lọ́wọ́. ẹ wo ọlọ́pàá wọ́n pẹ̀ jù báyìí lọ àwọn tó kú yìí dà. Wọ́n sílé sà ẹjọ́ àmọ́ kókó ń pẹ́. wait ọ̀rẹ́ yín Fọláyẹmí yẹn kọ́ bolo wà. Àwọn bí tó lọ sà. Ẹ ti dáràn ẹ kẹrin. Ẹjọ́ ṣe wù lọ́mí òṣèwọ̀n rí ẹjọ́ dáadé ẹjọ́ sà. Ìwọ ló máa jẹ́ ní àkọ́kọ́ tó máa kọ́ ṣẹ̀wọ̀n nù ràn yín. Sà mo mọ̀lé àwọn Fọlá sà. wait o mọ̀lé ẹ̀. Máa mú ilé bẹ̀ sà. God bless you ìwọ ló máa lead wa lọ síbẹ̀ yẹn. Right now officer move them. Move now. Don't worry. I need that to tell you. I share one. We can do it diligently. We can assure you. Officer. 100%. Ẹ má worry. 100%. Ẹ má worry. Ẹ̀yin ọmọ burúkú yìí. Ohun abágbé sílẹ̀ lẹ́rán ń gbé. Ọwọ́ tó bá jinlẹ̀ lèṣù ń yá lówó. Kọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Ohun abágbé sílẹ̀ lẹ́rán ń gbé. Ọwọ́
tó bá jinlẹ̀ lèṣù ń yá lò. Ẹ ká sọ máa. Ẹ jọ̀ọ́ máa ọmọ yín Fọláyẹmí ni mo béèrè mà. Fọláyẹmí ó ti lọ sí school. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé a fẹ́ rí ni a fẹ́ béèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé ó dẹ̀ wà very very important bọ́tà tẹ̀ wá fún mi ẹ̀. Ẹ nílé rí ó ti lọ sí school ṣé kò sí ṣá. Rárá kò sí nǹkan tó ṣe tó le títí lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan ló kàn ṣẹlẹ̀ tó fẹ́ dàbí àríyànjiyàn akọni ká béèrè lọ́wọ́ ẹ̀ bóyá ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ kò dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Kò sí nílé. Madam, advice ti máa fún yín ni pé tí ọmọ yín bá wà nínú ilé ẹ kò ju ẹ bá wa pé bọ́tà kó tẹ̀lé wa dé police station kò jù bẹ́ẹ̀ lọ àná ní ọ̀nà ìjọba ṣe. Ọmọ mi ò lè wá nílé kí n sọ fún yín pé kò sí nílé. Kò sí nílé ni ṣé ó ní nǹkan kan tó ṣe pàtó ṣá. If that should be the case, madam, ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ máa ní láti tẹ̀lé wa dé àgọ́ wa. Kákan béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín náà ní méjì mẹ́ta kò jù bẹ́ẹ̀ lọ then adé máa fi ilẹ̀ kẹ́ wá sinmi sílé yín. Ìran tèmi ò dé police station kódà bí ṣe wò mí mi ò dé police station ní láyé mi. Ẹ jọ̀ọ́ ẹ máa ní láti tẹ̀lé wa ní kákan béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín náà ní kò sí nǹkan tó le ẹ jọ̀ọ́. Àṣẹ lálá tó ròkè tẹ̀ ń bọ̀ nílẹ̀ dandan. Àṣẹ lébùté tó ròkè tó lè bẹ̀. Kí lẹ̀yin ṣe ń bí? Àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá mi rọ̀rẹ́ yín. A rí o mọ́mí. Wọ́n ti wá lẹ́yìn náà. Ẹ̀wọ́n wá kó wa ló sàn. Iṣu. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀yin wá dàgbà. A rí ìrora mọ́mí. Rere ni ká ṣe, rere ni ká ṣe, ìwà ìkà ò sunwọ̀n. Rere ni ká ṣe, ìwà ìkà ò sunwọ̀n. Girls, relax man, it's a book. Release me. Officer, ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn girls kí ló dé tí release wọn? Ló ń ṣe suspect now. Kí ló ṣe ìjọba ti rí ìyẹn tó ṣe ẹ fi wọ́n lẹ̀ náà. Engineer, èyí tí òye yín ló pọ̀ jù nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Alákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. One good thing ni pé a ti rí ìyá Fọláyẹmí, which we are very happy for that. Okay, so nǹkan tẹ́kọ̀ọ́ máa ní láti ṣe fún wa ni pé ẹ máa ní ọ̀pọ̀lọpọ̀ ìṣú so that we can be able to do the necessary arrangement ẹ ká ṣe nípa matter yẹn. Officer ṣe wo ẹ mọ̀ mí náà ẹ mọ̀ mí mo fẹ́ rí ọ̀gá yín pé ó ní dọ́kúmẹ̀ntì kan tí màá tọwọ́ bọ̀ tí màá dúró fún àwọn girls as shorty wọ́n ní láti kó mi bí. Anytime the bá need one, bring them in. If that should be the case, the bar to assure wa pé any necessary documents you're ready at the signing. Officer, ẹ mọ̀ mí lù náà. Ojú mi lè sá lọ, bring them in. No problem. Òun wá bá gbé sílẹ̀ lẹ́rán gbé. Ọwọ́ tó bá jinlẹ̀ lèṣù ń yá lò. Ẹ wò ẹ̀yin ẹ fi ọkàn yín balẹ̀ ṣé nígbà tí ọwọ́ wa ti tẹ ìyá ọmọ yẹn ẹ rí pé very soon ọmọ yẹn máa yọjú. Àfi kó yọjú ẹ̀yin ni mo rí láìlẹ̀ o ọlọ́pàá mo rí láìlẹ̀ yín gan. Ó di dandan ìyá ẹ̀ máa mọ ìrìn ẹsẹ̀ òun ló bí. Sir, engineer, wọ́n ní àwọn fẹ́ gba bílì àwọn ladies. No problem, no problem. Ẹ jẹ́ ká release wọn. Sọ fún Tójí kan prepare bail bond wọn. Then kan gbé wá fèmí kémi sign ẹ̀. Then kan send ìyá ẹ̀ kan send ẹ̀ wá sọ́fíìsì mi. Kò sí problem ìyá yẹn gangan ní àwọn ọmọ yẹn ojú wọn ti rí wọn ṣé bá ṣì lè rí wọn gbé ní tàtà wá ṣáàsì ilé kan. Because I don't trust them. Don't. Báwo wà lára ọmọ tí wà lọ́sibítù? Condition ò dáa. Kò dáa, condition ò dáa. Ọ̀gá ọlọ́pàá ṣàkúnmi nítorí Ọlọ́run fọlọ́ọ̀bà bẹ̀yìn ṣé ní ọmọ yìí nìkan náà ló wà lọ́mí ọmọ ẹ̀yọ kan tó tọ́lọ́ yọ̀ǹda fún mi nìyẹn Ọlọ́run ò fún mi mímọ́ lágbára ọmọ adé bí lágbára Ọlọ́run. And so what? And so what? Tíṣà, Mr. Adé,
ẹ ṣàánú mi ẹ wò mo dúpẹ́ lọ́dọ̀ náà tí mo ní yín ní sáadé ẹ bá mi bẹ̀ wọ́n ọmọ mi ló dáràn ọmọ mi ló dá gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo dẹ̀ sọ fún wọn pé ń bọ̀. ọmọ yín wo ọlọ́pàá àwọn náà bí ọmọ tó kó wàhálà sọmọ mi lọ́rùn ìyá ẹ̀ rí. ẹ àbí ṣé ọmọ yín lọmọ tá à ń sọ tó wà lọ́sibítù yìí. ọmọ mi ni ń ṣe ní kẹ́rẹ́ ọbẹ̀ ṣe máa provide ọmọ yín that's just it. wọ́n máa provide ẹ̀. ohun abágbé sílẹ̀ lẹ́rán ń gbé ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣúyà lówó kọ́mọ rẹ kó lè fún wọn ní ìsinmi. Hello mommy, kí ló ṣe yín? Kí ló ṣe voice yín? Bọ́lá Yẹmí ọmọ mi. Àwọn ọlọ́pàá ni wọ́n mú mi lọ. Lọ́gá ọlọ́pàá bá ní wọn ò gbúdọ̀ dá mí lẹ̀ pé tí wọ́n bá ti rí ẹ báyìí wọn ò gbúdọ̀ fún mí lẹ̀. Inú ọ̀dọ̀ wọn náà mo wà yìí o, dẹ̀ ṣàánú mi kó máa bọ̀ kíákíá. Police station. Mọ́mí mo ń bọ̀ mà. Okay, mo máa wá ní sùúrù mo máa wá màá ṣe sí gbọ́. Ọ̀dà mo ti gbọ́ máa wà pẹ́ ṣàánú mi nítorí ọlọ́mọ pẹ́ o. Mo máa wá police station. Fọlá, wetin dey happen? Ọwọ́ tó bá jinlẹ̀ lè ṣúyà lówó kọ́mọ rẹ. Na my mother o. Kí ló ṣẹlẹ̀ sí mi? Kí ló ṣẹlẹ̀? She dey police custody o. Kí la máa ṣe sínsìn náà tí this bad chief no dey pick call again? Wetin we go do? Kí ni way forward? A ní láti wá nǹkan ṣe sí nǹkan tó wà lẹ́yìn. Bí mo nǹkan tí mo wá ṣe o, bí mo pé chief yẹn fẹ́fẹ́ ní ìtàn ṣe nǹkan ni o. Fọlá, a ní láti wá nǹkan ṣe sọ́rọ̀ tó wà lẹ́yìn yìí o, torí ẹ̀wọ̀n ló fi ń ṣeré yìí o. Ẹ̀wọ̀n ló fi ń ṣeré yìí o. A ní láti wá nǹkan tó máa ṣe sọ́rọ̀ tó wà lẹ́yìn yìí o. Mo ní láti lọ sí police station lọ yọjú sí mom sí mi o. Police station kẹ̀? Ẹ̀wọ̀n ló fi ń ṣeré yìí. Ó wà lọ sí police station. A ní láti wá nǹkan tó máa ṣe sí ni. Ṣé kí n má lọ ni? Ó lè lọ sí police station ọ̀rẹ́. Kí ìyá mi wà ń bẹ̀ yẹn. Kí la máa ṣe sí nǹkan tó wà lẹ́yìn? Solution na need solution. Mo ní don kill me o. Dàbí ènìyàn Ọlọ́run ìbàjẹ́ ènìyàn. Ṣé wípé gbogbo bí wà táwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe ń ṣe kì í ṣe wípé òwò kọ́kọ́ dà yín papọ̀ rárá? Kò lè ṣe pé bóyáwó náà ní bísíǹsì kankan tó ń ṣe. Iṣẹ́ aṣẹ́wó. Ẹ jọ̀ọ́ mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín. Fún ọ pé mo ti ṣe ẹ̀ṣẹ̀ lẹ́dà yìí. Orí mi gbọ́rọ̀ sí yín lẹ́nu. Má foríjì yín ni mò ń tọrọ fún. Bí mo ṣe bẹ́ẹ̀ tó wọ ọmọdé yìí, mo bẹ́ẹ̀ sọ ní kọ̀rọ̀. Mo tún wá pè ẹ́ ní gbangba ò tí mò ń bẹ́ẹ̀ sọ. Ọlọ́run mi mú ọmọ òṣàgbàfọ̀ káṣù wá ní. O ti wá pa ìlú, o ti dàjẹ́. O ti pẹran, o ti wá dàjẹ́. O wá pa àrùn gidigba. O ń bọ̀, o ń gbébọ̀ wálé bá mi àbí. Mami ẹbí mi kọ́. Ẹbí náà kọ́. Ẹbí ta ni o? Mo béèrè ní ẹbí ta ni. Torí Mr. Adé ò ní gbà ọ́. Pẹ̀lú kọ́ndíṣọ̀n tó mọ Mr. Adé wà yẹn, Mr. Adé ò ní gbà ọ́. Kò sí nǹkan tí mi ò tí ì fi bẹ̀. Kò sí Ọlọ́run tí mi ò tí ì fi bẹ̀ tọ́. Gbogbo tí mo sọ pàbó ló ń já sí. Ó ní kọ́ndíṣọ̀n ọmọ òun yẹn bó ṣe wà yìí òun ò ní gbà fi lá. Kò wọ́n pé láti kékeré láti jọ wà láti jọ ń wọnú wòye tó ti bọ́ ṣe máa ṣe jẹ́ lọ́bọ̀ tó kò gbọ́ bẹ̀rẹ̀ rárá. Mami, Mr. Adé wo lẹ sọ? Mr. Adé tíṣà tí mo máa ń fi ẹ́ sọ́dọ̀ nígbà tí bá lọ sísọ tí màá ní kó máa bá ń kọ́ ẹ. Mr. Adé tọ́mọ Mr. Adé tíṣà. Òun ni òun ni bàbá ọ̀rẹ́ ẹ̀ sí nǹkan ṣẹlẹ̀ sí. Ẹjọ́ mo ló wà mú bẹ́ẹ̀ ni mo. Àánú ẹ̀ ṣe ní orí ẹ̀ rè. Tó bá rí ẹ lọ́wọ́ yìí, á bẹ́ ẹ dànù játijàti. Mami kò lè yẹ yín o. Kò lè yẹ yín ẹgbẹ́ kìíní Mr. Adé. Ṣé ló dàbí pé mo ti fi iná sórí òrùlé mi sùn? Ọmọbìnrin kan ló lóyún fún mi. I am considering giving her money kó lọ ṣóyún yẹn.
bá tiẹ̀ rí sí mi ò mọ̀ bóyá ó máa láìkì mo kàn sọ fún yín pé mo nífẹ̀ẹ́ yẹn mi ò mọ báyìí àbí ẹ fẹ́ kí n wá lọ kẹrù kẹsì. wàhálà ẹ̀ máa ń pọ̀ ẹ̀fẹ̀ nígbà míì fàtìwọ́ má ṣe yẹ̀yẹ́ nǹkan tí ò dáa o. fẹ́ para ẹ̀ lórí obìnrin tí kò ní tí ẹ rò tọkùnrin kan bá para ẹ̀ lórí obìnrin ẹgbẹgbẹ̀rún obìnrin báyìí ló máa kọjá sáré àtúntò síbẹ̀. kí ni kẹ́mi sọ́sọ́rọ̀ tó wà lẹ́yìn alárò rárá rò ṣe bí wọn náà mọ adúrú ọkọ tí bàbá ṣe fún un. tara ìta ò wá dùn mí o bí ò ṣe tara ilé tó wà ń bẹ ẹ̀yìn àbúrò mi èmi mọ ọkọ tí mò ń fèsì inú ilé. tó bá kọ̀ tó tọ́jú ẹ̀ dáadáa má padà wá gba kan mi o. má yóò bọ́ mi náà ó dẹ̀ ń kọ̀ǹtró mi. ìgbà tí máa yẹn gbówó ìfún ẹ èèyàn wo ló ní kó fà kalẹ̀. tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. ọ̀pọ̀ ìbọn ìfún nínú iṣẹ́ wà ayé. jẹ́ kí n fi ọlá bá ẹ ṣeré jẹ́ kí n fi owó tún ẹ ṣe kí n gbé ẹjí wọnú ọlá. aláyé mi ò lè tẹ̀lé lẹ́jọ́ kí n tẹ̀lé eré kí ló wà nù agbowó kà. tíjà bá wà láàrin ọkọ àti àwọn máa parí ẹ̀ ní nàá. ìwà àti ẹ ẹni gbólóhùn aṣọ kékeré. èmi lẹni tó kọ ogójì ebè àjò tó 20 àwájọ ọ̀rọ̀ ẹ̀ náà 20 lẹ́yìn ò láìkí mi àtọ̀ mi ò láìkí ẹ̀. ìṣípayá sọ fún wa pé kí o fi ọwọ́ ara ẹ wá àjàrà náà lọ kí o sì fà wọlé tí kì í bá ṣe bẹ́ẹ̀ ohun burúkú á máa jáde. ohun náà mọ̀ pé mi ló kì í ṣèyàn burúkú bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ ti regret gbogbo àwọn nǹkan tí mo ṣe. I'm so sorry. Uncle, mo ti ṣetán. Fọlá, kí ló wò? Ikọ̀ tẹ́ ẹ̀ wò. So orí ṣe o láìkẹ́ ni so o láìk bó ṣe ń wò àbí ṣe wàá wò sí o rè ní sọ fẹ́ nìkan kan ok wàá wò. Jajo. Okay. Gigi, no problem. Jajo. Olùkọ́ fine gan. She like it. Ṣé o ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀? Mo mọ̀ pé ọlọ́run like ẹ̀. Fọlá. Ṣé o lè like irú nǹkan báyìí? Man, mo ti miss o. So she like it. Hollywood anytime, Abby. Oh God. Okay, no, jẹ́ ká wò wá. Wait, see. She like it, babe. Eh? Yeah. Ẹ kúlẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ má bínú pé mo pẹ́. Ṣé nígbà tí màá fi wo time? Mo kò rí wípé tó lẹ́gùn lélẹ́ látàárọ̀ tí mo ti fọmọ́ lẹ̀ ẹ ṣé gan ni mo dúpẹ́. Oh, not at all, not at all. It's my pleasure, seriously. Ṣé rí ẹjẹ sọ̀rọ̀ nǹkan fún yín? Ṣé rí ọmọ gidi lọ́lọ́run fún yín o? Oh, Fọlá, she is such a talent. In fact, nǹkan tẹ́ rò pé ọmọdé ọjọ́ orí ẹ̀ lè mọ̀, ó mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó yà mí náà lẹ́nu, ó brilliant. Ẹ ṣe bẹ́ẹ̀ wà níṣẹ́. She did very well. Gbogbo iṣẹ́ tí mo gbé fún gbogbo ẹ̀ ló gbà. Ó gbà kọjá nǹkan tí mo rò.
ó dẹ̀ múnú èmi gan dùn. In fact bẹ́ẹ̀ ṣe mú lọ ń ṣe mò ń rọ́jú. Oh really? Ẹ ṣé mo dúpẹ́ gan ni. Mi ò dẹ̀ wá bá yín ra nǹkan bọ̀ lẹ́ni. Àmọ́ lágbára Ọlọ́run lọ́la. Kò need. Ṣé rí Fọlá tó ń wà mí báyìí ó ju nǹkan tẹ̀lé ra fún mi lọ. Nítorí bẹ́ẹ̀ ṣe wò mí, it's just like a service to humanity. Nǹkan tí mò ń ṣe fún. Ó wù mí láti máa kọ́ àwọn ọmọ bíi tiẹ̀ kọ́ máa rí mi as role model. And I would love to do this over and over and over again. Ẹ ṣé gan ni mo mú bọ̀ lọ́la lágbára Ọlọ́run torí mo ti láwọn ibì kan tí mo fẹ́ dé màá tètè wá drop ẹ̀ fún yín. Ẹ wá jẹ́ kó tètè dé lọ́la because àpọ́lá gan off day ni mi ò ní lọ sí class. God bless you. Ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ ó dàárọ̀ nìyẹn o. My pleasure ma. Ó dà ẹ ṣé mo dúpẹ́ ẹ máa tún mú wá lọ́la tí bá ń jáde lọ. No problem. Ẹ ṣé ti ṣá. Fọlá Baba uncle loves you, okay? Bye bye. Ẹ ṣé ọkùnrin. Fọlá má sọ gbogbo nǹkan tó kà bí fún mi o. A ní kó kà fún mi nù rẹ̀. Àṣẹ lálá tó ròkè tẹ̀ ń bọ̀ nílẹ̀ dandan. Àṣẹ lókùté tó ròkè tó rẹlẹ̀. Ó pẹ́ bóyá. Ṣé ayẹyẹ ti balẹ̀ dáadáa sí? Ṣé mo sọ fún mi ní kò ní dùn ẹ́ kò kàn calm down ni? And you were shouting. It's okay. Hey, o ma promise me ní kankan. Promise me pé o ní sọ fún mommy. O ní sọ fún àwọn ọ̀rẹ́ in school. O tiẹ̀ níbẹ̀ ní kankan sọ rárá. Alright? And kò sí nǹkan tó fẹ́ tí mi ní ṣe fún ẹ. Mo máa ra gifts fún ẹ. Tí Christmas bá ti dé, mo máa ra aṣọ Christmas fún ẹ. Tí New Year bá ti dé, mo máa ra aṣọ New Year fún ẹ. Gbogbo assignment ẹ máa bẹ́ ṣe. Màá tún tẹ̀lé lọ school. Màá sọ fáwọn teacher pé ẹ má nà ọmọ yìí o. Ẹ má nà ọmọ yìí o. Torí pé ọmọ mi ni o. Okay? That's good. You are a good girl. Be a good girl. Kí n wá jẹ́ kí n lọ bẹ́ ṣoúnjẹ. Jẹ́ bẹ́ ṣoúnjẹ. Okay. And the next time we'll try it. It will be you at home. You will enjoy it. Alright? Ọlọ́run kò dàbí ènìyàn. Ọlọ́run ìbàjẹ́ ènìyàn. Ni múra fọ́ká ìwà rẹ̀. Ènìyàn ìbá pé Adé. ká máa rìn. Ìjọba ìwà ẹni ń pè mí náà. Ènìyàn ìbá pé ká sanwó afẹ́fẹ́ tá a fi ń mí. Ọlọ́run kú sùúrù. Àwa máa rí dí níṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹsẹ̀ ni a lè fi ọwé. Ó ti wù ọ́ ló ṣe ń ṣọlá. Àṣẹ lálá tó ròkè tẹ̀ ń bọ̀ nílẹ̀ dandan. Adé. Are you just mad? Are you out of your senses? Rubbish will not perform pẹ̀lú ọmọ yegere yẹ. Gbẹ́ni sọ́njọ́. Màdé nìyẹn nǹkan òye ọkàn rẹ̀ ń rú lẹ́nu pàṣà bí ọṣẹ. Ta ló máa kí ló ṣe ẹ? Wá dẹ̀ ní kí n ṣàlàyé nǹkan fún ẹ. Wo ló ti rọ ọmọdé? Ọmọ wo lọmọdé? Ọmọ yẹn. Ata kéré yọ̀ ọdún ọmọ ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. See, listen, àwọn ọmọ kan àti pé wọ́n ti máa ń wáyé láyé ìgbà kan rí. Jẹ́ pé òkè eléyìí tán wáyé bí àgbàlagbà náà ṣe ń ṣe. Adé, ọmọ ẹ gbóná jù yá ẹ lọ. Ọmọ yegere yẹ. Níbo ló ti rẹ́gbẹ́ ìyá ẹ? Àlọ́ ọmọ yẹn gbóná. Kò sí style tí ń fọ́mọ mi tó ọmọ mi ò jù padà. Nǹkan tí ìyá ẹ ò mọ ọmọ yẹn mọ̀, gbogbo style tí ìyá ẹ ò mọ ọmọ yẹn mọ̀. Ọmọ yegere yẹ jẹ́ ọmọ ẹ. Adé ṣó ti yá wèrè yẹ. Ìwé ló yá wèrè. Gbọ́dọ̀ tí ọmọdé. Listen, ṣé ọmọ ẹ ti máa ti fún ọmọ ẹ ní fídíò pé wo ṣòtì ilé ti yẹ let me say pé ṣe gbòòrò ọmọ mi ṣe máa ṣe I'm telling you ọmọ mi ń gbẹ́sẹ̀ sókè kò sí nǹkan tó ọmọ mi ò ṣe o. Ọkàn mi tún wà balẹ̀ bó ṣe wà ẹ́ kò ń sọ̀rọ̀ fẹ́ anybody kò dẹ̀ sí pé bí àmọ̀ ń fún lówó lọ ń ṣẹ́yìn kò sí àwọn ọmọ olóṣù tó máa dé tó máa láwọn olóyún àwọn fẹ́ ṣẹ́yìn kò sí yẹn kò sí pé ó ń bá mi jowú kò ń ṣe tiẹ̀ ń ṣe ọmọ ẹ gbóná Ọlọ́run. Ọmọ yegere yẹ ọmọ tí ò ju ẹgbẹ́ ọmọ ẹ lọ. Adé fi gbogbo yẹn lẹ̀ fọ̀rọ̀ ọlọ́mọ mi délẹ̀
nǹkan tó ọmọ yẹn mọ̀ ọmọ mi ò mọ̀ n tó fi jù lọ nìyẹn àní nǹkan tó mọ́mọ́ ìyá ẹ̀ ò mọ̀ ò dẹ̀ ń bá mi jiyàn listen mọ gbogbo lọ́mọ ẹ̀ tó ń ṣe yẹn ó fẹ́ yẹ̀bẹ̀ wò ni á fún ẹ láàyè máa fún ẹ láàyè máa àmúṣẹlẹ̀ ìwọ gan kan agbádùn ẹ̀ wò wá wo nǹkan tí mò ń sọ. ọmọ ẹ kéré o ẹ̀wọ̀n ló kéré ẹ̀wọ̀n ló kéré ẹ̀rù ń bà mí. máa rẹ fọkànbalẹ̀. èmi máa ń pè ẹ á gbé ẹgbẹ́ oṣù ọmọ ẹ wàá lo 2 hours lórí ẹ ó wà òkè jẹ́ kí n mú sí lórí ó lè wọ́n gbà bẹ́ẹ̀ ìwọ ṣá máa dà sí. I try. Kai, but my room for anybody. Baby. Darling, má bínú jọ̀ọ́ ṣùgbọ́n mi ní ṣe rí ẹ̀mọ́ mo kàn fi ṣe experiment kan mo mọ̀ pé ó dùn yín I'm sorry. Ọ̀rẹ́ mo imagine dòdò mo gbádùn ẹ̀ gan. Wá òtítọ́ eléyìí tí mo ṣiṣẹ́ oní mi ò tí ì tán ọ̀rọ̀ tí mo dá sílẹ̀ mi òun ń bínú sí mi yẹn. kí ló fa òun ló ṣe ẹ̀ náà. mi fi báyọ̀ ṣẹlẹ̀ diamond mi nìyẹn òótọ́ ọ̀rọ̀ ni mo lè torí ẹ̀ náà kán lẹ̀ fún ẹ. dùnú òṣìṣẹ́ aládàáni kan jẹ báyìí. ó ti gbà tán lẹ́ẹ̀dẹ̀ fún ẹ dọ́wọ́ nsìn kó máa ranjú sí díẹ̀ àbí tí wàá mò ń tọ́jú ẹ̀ mò ń kẹ́ mò ń gẹ̀ wọlé bàbá ẹ̀ ọmọ tójú ò bá rí tó ẹ pé wọ́n ló ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ afresh ẹ kú mọ́re tí ẹ sọ nǹkan fún ẹ sórí máa gbọ́ eléyìí tó ṣe máa jẹ́ kó dìgbà míì kó wá dùn mẹ́ kó máa yàgbọ́ ń bíbá yẹn kò sí nǹkan tó jọ kò jọ that's one báyìí ni kò dẹ̀ ṣẹ́nu má kà bọ̀lùbọ̀lù kàn káàkiri ṣùtì ń tẹ̀ jẹ́ ẹ̀ tó ní baby look at me if uncle calls you don't answer if uncle says come pull up your skirt don't answer okay it's only me that you listen to. Oya àlàyé Iléyá ó dàbọ̀ dàbọ̀. Torí ẹ̀san tí kò. Ṣé yín láti ìgbà yẹn láti ìgbà tí Mr. Adeniro tó ti fi tipá bá mi lò pọ̀ ni mo ti fi ojú mi méjèèjì rí wọ́n gbẹ̀yìn. Ṣé wàá rí ìṣòro kan ni mo ní wípé mi ò lè ṣe kí n má bọ́kùnrin ní àjọṣepọ̀ ní ọjọ́ kan ó lọ sún mi débi sí mo wáyé. Sàbẹ̀dà fífi ọ̀sẹ̀ ló lè jáde. Ìṣòro rẹ̀ láyé yìí. Ìṣòro rẹ̀. Sàbẹ̀dà fọmọ tiẹ̀ kó bá wọ ni. Ìgbà yín láàárọ̀ yín, arúgbó tuntun ọmọ. Ṣé ètè wá ń ṣe yẹn ṣe fẹ́ bù wọ́n jẹ ni tàbí ẹ fẹ́ gé lórí? Ṣé gbogbo yẹn tán ogun nǹkan tó wà nílẹ̀ yìí? Ṣé ó parẹ́? Kò lè parẹ́. Ẹ fi ọmọ sí ọ̀dọ̀ tíṣà. Ẹ bójú ẹ̀yìn wò. Tó yẹ kẹ́ máa mọ́nítọ̀ ẹ kẹ́ fún proper care. Kẹ́ máa béèrè lọ́wọ́ ẹ pé báwo ló ṣe ń ṣe sí o, báwo ló ṣe ń kọ́ ẹ sí o. You don't do that. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ gangan ni wípé mo ti wù wọ́n níwọ̀n pé tíṣà ni wọ́n náà tíṣà. Ẹ dákẹ́ kò sọ̀rọ̀ lẹ́nu yín. Ọ̀rọ̀ Olúwa lẹ́nu yín. Pátí lẹ̀ ń lé kiri. Irú ẹ̀yin abiyẹ̀mú báyìí ẹ pọ̀ ní gbòòrò tẹ́ ẹ̀ náà ni ọmọ. You're supposed to be close to your children. Kẹ́ máa monitor wọn kẹ́ máa béèrè lọ́wọ́ wọn wípé okay báwo ló ṣe ń ṣe sí o kí ló ń ṣẹlẹ̀ sí ẹ kí lẹ kọ́ ní skul lénìí. Ẹ ṣe yẹn ètò yẹ kẹ́ rójú àìrójú lẹ̀ ń wá kiri. Mr. Adeniro ẹ̀yin yóò yẹ ní tíṣà rárá o because olùtọ̀nà ló yẹ kí tíṣà jẹ́ àmọ́ olùṣìnà lẹ́yìn ẹ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ tán ẹ wá ń ràgà bó ti yín èyí tó yẹ kẹ́ kọ́ ọmọ pé ó kì í bó ṣe ń ṣeré o ẹ ṣe yẹn ṣe mọ̀ pé 21 years imprisonment lẹ fi ń ṣeré ó máa ṣe o náà mo fẹ́ bi yín lérè kan pẹ̀lú bí ogun ẹjọ́ ìṣeré bí ogun nǹkan ṣe rí ṣé ká ṣe gbé ẹjọ́ yìí náà lọ sí court.
torí ẹ̀san ń bẹ, ẹ̀san ń bẹ, ẹ̀san ti ké o. Rere ni ká ṣe, rere ni ká ṣe, ìwà ìkà ò sunwọ̀n. Ṣìgbà tébù. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n olóore. And by the way, báwo lo ṣe ní nọ́mbà mi? Báwo lo ṣe get office mi? Moaki baby. And who is your baby? You are my baby. Oh baby. Ẹlẹ́lẹ̀. Alpha báwo. Ọlọ́run mo jẹ́yàn pé mi wà òkè látàárọ̀. Èmi ò mọ̀ kó tó rọ̀. Gbogbo òdò tó rọ̀ ẹ̀ ó dàbí kó rọ̀ náà lé mi lórí ni. Bí wọ́n mọ̀ ń pe nọ́mbà ẹ̀ ò dá mọ̀ ń rà pé ẹ̀ ò gbágó mi. Àbọ̀ òun kí báwo ni mo get nọ́mbà ẹ̀. Robi, àìrídìí okun àìrídìí ọ̀sà kì í ṣe bíi tiẹ̀ wà. A máa rí díẹ̀, a máa wá díẹ̀ àmì máa kàn bẹ̀. Àbọ̀gbọ̀ wà, ọmọ ayé ni ẹ o, ó ti dìyàwó ayé o. Wọ́n bá ti ń sọ kó máa sáré sọ ọjì. Kí ló ń sọ yìí? Inú ayé ni ọ́fíìsì ẹ wà nígbà tó ṣe pé o fẹ́ gbọ̀run lọ. O dẹ̀ ní kúkú òjijì báyìí torí o ti dìyàwó mi, o ti bímọ fún mi. O máa bí gbogbo ọmọ inú ẹ̀ tán bíi 16 kó tó di pé kú ya. Òun gangan ni. Ó ti tó kí ló ń sọ gan pàápàá? Mo ń sọ. Ṣàpọ̀ ńlanu ọ̀rọ̀ ń jábọ́ lóríṣiríṣi. Kí ló ṣẹlẹ̀? Kí ló wá ṣe lọ́fíìsì mi? Àti pé báwo ló ṣe mọ bí? Fírun wẹ̀ dárún bóra. Rúrọ̀. Aláìka ló lọ́jọ́ ọkùnrin ni. Àwọn òjò afá àgbà ló máa jẹ́. Gbogbo bí a ti kú fún a ti kú fúnrun. Gbogbo àyà irun ni. Gbogbo bí irun ni. Àtúkìrì ilé irun ni. Gbárùn sẹ́gbẹ̀ẹ́ wò kún já. Gbárùn sẹ́gbẹ̀ẹ́ náà kún sí i. Gbárùn sẹ́gbẹ̀ẹ́ sùn sókun. Alpha. Wo look here man, jọ dìde ń sìn kó máa padà lọ síbi tó ti ń bọ̀. Àyà. Àti débi tá a máa gbé lọ síbò. Ṣé tí ọ̀gá mi bá débi báyìí sí tí wọ́n bá bẹ́ẹ̀ kí ló fẹ́ kí wọ́n sọ? Ṣó fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni ó fẹ́ kán lé mi kúrò nídìí iṣẹ́ ni? Kò sí wàhálà tó bá lé ẹ, tọ́gà ẹ bá ti lé ẹ, ọ̀dọ̀ mi ló ń bọ̀. Ó máa padà fi gbogbo iṣẹ́ tó ṣe iná lẹ́ ọ máa padà wá sọ́dọ̀ mi ni, kò sí nǹkan tó fẹ́ fi kún. Tí máa establish ẹ gidi tó máa lọ́kadà tó pọ̀, ó máa lọ́kadà bíi 500. Ọlọ́run ò ní jẹ́. Wo. Tí wàá máa sọ fún ọ pé lè ní kó gbé jáde lè ní kó gbé ìwọ ọ̀dọ̀ ìwọ ò lọ. Wàá máa pàṣẹ lóríṣiríṣi. Ṣé kí n fún ẹ lókè àtà? Kó lè dúró bí dókítà akọ́lé kó tó ọ̀kadà ẹ lọ síbẹ̀ kó máa gbé láti ibẹ̀ lọ. Alpha. Báwo ló ṣe ń sọ̀rọ̀ tó pé tó bá kàn tẹ̀ sí lánàá báyọ̀ wá kàn máa jábọ́ lẹ́nu ẹ̀ lóríṣiríṣi ó ní mánà rárá ni. Mánà tó tọ̀run sọ̀kalẹ̀ wá fáwọn ọmọ Ísírẹ́lì jẹ́ àbẹ́wò ń bẹ̀. Mánà wò. Wo èmi ò lọ́pọ̀lọ́ mọ́ látara rárá o, èmi ò tẹ́ mọ̀ pé ojú ò rọ̀, gbogbo eléyìí tó rọ̀ yẹn dàbí iná ni, bẹ́ẹ̀ni pé náà rọ̀ léèyàn lórí, kò sí kan méjì mò ń ronú ẹ̀ ni. Tó àjà sọ fún mi báyìí, mi lè pe fóònù ẹ̀ mi pe fóònù ẹ̀ mi pe fóònù ẹ̀ ó gbé, ìbàdàn àgbà kò lọ mọ́, àbọ̀ òun wò pé ibo ni mo ti rí nọ́mbà ẹ̀. Ayé là wà, inú ayé nìwọ náà dẹ̀ ń gbé, ayé ti rò kọ̀ mọ́ ayé. Má wọrí ibi tí mo ti rí nọ́mbà àbí mo ṣe mọ ọ́fíìsì ẹ̀ ìwọ gbójú lórí ẹ̀. Hey, please don't love me. Ìwọ máa tí bá ti máa fi yàn jẹ́rù ìwọ torí wàdàwàdà yìí ni mo máa fẹ́ Ọlọ́run ò ní jẹ́ ó wò bí kò wo ra ẹ̀ ní. Tí ẹ dúró ná kí ló fi pinná kí ló fi rò pé irú mi máa fẹ́ ru ẹ̀ báyìí. Nítorí jóbìnrin èmi náà dẹ́ ìjọkùnrin ni mo ṣe rò pa ẹ̀ máa fẹ́ ra. Ó mọ̀ pọ́kùnrin yàtọ̀ sọ́kùnrin ni. Ṣé tó bá ń pe gbogbo ọkùnrin ìwọ náà máa yọjú ni? Lóòótọ́ ni ọkùnrin ò ṣe kan náà kò sọ́kùnrin. Àwọn ọkùnrin tó wà òkè bíi tèmi ò pọ̀. Irú wọ ìbẹ́ta ju ọkùnrin ìwọ torí rádàrádà tó tiẹ̀ dá rárá ìwọ. You are good for nothing. Jọ torí Ọlọ́run dìde kó lọ́fíìsì mi. In fact dìde kí n tó bí mi. Just leave my office. Tó bá ti ń bínú máa ń fàáì. Tó bá ti ń bínú. Ó ṣì dá ló máa fọ ọkọ mi jáde. Tó ti jáde máa fọ ọkọ mi jáde. Ó máa ń fàáì gan. Kémi sọ yes fún wọ Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹjọ́ ẹ̀kọ́ èmi ni mo fà tí mo bẹ́ẹ̀ ń pọ̀. Kí ló ṣe o jẹ́ pa ọmọ akọ́bá gẹ́ẹ̀tì oúnjẹ àbí kọ́bá gẹ́ẹ̀tì wine ta ló ń pè é. Fẹ́ pe ọlọ́pàá fún ẹ torí pé mo rí pé ọwọ́ mi ò ká ẹ mọ́ ẹnu mi ò ká ẹ máa pe àwọn tó máa bọ́ńdù ẹ kúrò mi báyìí sí máa pè wọ́n fún ẹ. Bọ̀ kí ló ń ṣe ẹ kí ni gbogbo eléyìí tó ń ṣe
à ń sọ ní túbí nùbí ń sìn ó dẹ̀ sọ pé ó fẹ́ sáré pọlọ́pàá kí ló fà á tó fi ń pọlọ́pàá wọn nífẹ̀ẹ́ yàn la nífẹ̀ẹ́ ni àbí báwo ló fẹ́ kí n sọ báwo mo ti ṣe fẹ́ wà romantic ju mo ṣe sọ yìí lọ kò sí wàhálà máa pọlọ́pàá ẹ̀ kiri àmọ́ èmi ń wá ẹ lẹ́ni o mò ń dààmú mò ń wá ẹ káàkiri ń sìn lọ kọ́ síbi tó bá wù ẹ́ ó máa padà wá mi létà. Ọlọ́run ilé bá mi máa ṣàánú mi o àbí kí ló pa èmi àti tout pọ̀ báyìí tó dẹ̀ ń lé mi kiri irú èmi sí yẹn Ọlọ́run ò ní jẹ́. Rere ni ká ṣe ìwọ ẹ̀ka òsùn ẹja ṣeré. Careful of what you do. Remember, you don't know what tomorrow will be. Every day, it's not a holiday. I say every day, it's not a holiday.